kí láǹfààní àwẹ̀ tó gbà àwẹ̀ ò tí ì tán o ti ń ronú ọmọ wo ló fi panu ń jọ ọdún àwẹ̀ ò tí ì tán o ti mú ní kọ̀ọ̀kan pé Thursday Friday Saturday Sunday ọ̀kọ̀ọ̀kan ló máa rún wọn bàbá ó pa ọtí tì nínú àwẹ̀ nǹkan kan ò sáyé ẹ̀ ó pa zinati nínú àwẹ̀ nǹkan kan ò dàrú nínú ayé ẹ̀ jìbìtì ọ̀pá tì nínú àwẹ̀ nǹkan kan ò dàrú nínú ayé ẹ̀ Ramadan wà ń lọ kí ló máa ṣẹ́kù síbẹ̀ lu Ọlọ́run ó sì tún ṣẹ́kù nínú ayé ẹ̀ àtìgbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ Ọlọ́run àtìgbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ Ọlọ́run ẹ má fọ́tí sínú mọ́ ẹ má ṣe fàṣádù ẹyẹ rẹlẹ àṣẹwó máa ò ẹyẹ ṣe fàṣádù àtìgbàwẹ̀ ayọ́zàká ẹ gbàfọ́ Ọlọ́run. Ramadan lecture tọdún ìṣe wáyé nìyẹn o Alhaji Ọláìdé Ọládèìbò ẹni tí gbogbo àgbáyé túmọ̀ sí Okadigbo láàrin àwọn olóṣèlú àtàwọn olóko láwùjọ ni òun gan ló pe àwọn aráàlú tó pe àwọn lọ́balọ́ba tó tó ké sí ọ̀kan lára àwọn àfáà àgbà nílùú Ọ̀yọ́ òun Ìbàdàn Alhaji Akewugbagold kó wá bá gbogbo Èkó sọ̀rọ̀ Ọlọ́run níbi Ramadan lecture Okadigbo ní tàbọ̀ntàbọ̀n lágbègbè Agége lẹ́kọ̀ọ́ wáàsí pé wáàsí ránṣẹ́ ni o ìmáàmù àdúgbò náà wà bẹ́ẹ̀ ni àlejò ńlá láti ìlú Ìbàdàn àwọn tó wá sí wáàsí pàpà gbóúnjẹ lọ sílé lẹ́yìn tí wọ́n ti bọ́ wọn lóúnjẹ ẹ̀mí yó dáadáa kí ni lájọ rí ohun tí ó ń bàbá aláàánú Èkó fẹ́ dírà pàtẹ wáàsí nínú àwẹ̀ Ramadan kí làwọn bàláyé sọ kí sì ni àfáà Akewugbagold kan ní fún gbogbo mùtúmù wà. àtìgbàwẹ̀ ayọ́zàká àtìgbàfọ́ Ọlọ́run ẹ má fọtí sínú máa yé ṣe fàṣádù ẹ̀rí lélẹ̀ aṣẹ́wó máa ní. ẹyẹ rẹlẹ olóṣù máa ò ẹyẹ ṣe fàṣádù. ẹyẹ rẹlẹ̀ olóṣù máa yé ṣe fàṣádù àgbàwẹ̀ ayọ́zàká àgbàfọ́ Ọlọ́run. kí wàá ní wáàsí tí mo fẹ́ ká dìmú lọ lé ẹni tó bá gbọ́kànlé èèyàn méjì kò ní gata yóò fi parẹ́. Allah. ẹni tó gbọ́kànlé pé fámìlì òun ni ó gbé òun ga kò lè ga tó wò pẹ́gbọ́n mi lówó àbúrò mi lówó ó di dandan kémi náà ó ga kò lè ga tí èkúrò bẹ̀. Allah. ẹnì kejì lẹni tó rò wípé kò sẹ́ni tó wọn ó gbéga láyé àfẹnitọ́ jẹ́ fámìlì òun òun náà ò ní dènìyàn gíga bó bá ga ọ láyé ò ní pẹ́ tán. Allah. ẹ wà wọn tọ́lọ̀ ń dá omi ń sun látara erùpẹ̀ odò ò sun nítorí ìtara ẹ̀ nítorí kódò pọ́pùlà omi pọ́pùlà nítorí ó ń sun torí kéèyàn ó lè jàǹfààní ẹ̀ ni omi gangan ò sun nítorí ara ẹ̀ fúláwà ò yọ òdòdó nítorí ara ẹ̀ nítorí ìtàwé ènìyàn ni. Allah. igi ò lè so lórí ọsàn guava carrot gbogbo àwọn tí máa ń so lókè inú ilẹ̀ ní ti carrot apple gbogbo tí máa ń so lókè kò so nítorí ìtara ẹ̀ nítorí ìtẹ̀nìyàn ni. Allah. tí wọn náà bá fẹ́ kọ́ láàrin ọ parẹ́ láyé máa gbé àwọn èèyàn ga máa tọ́jú àwọn èèyàn kí làásìrí ẹwà bàbá Tinubu ó rèsì àwọn èèyàn ni o. Allah. kẹ́ tó lè pèrò eléyìí kẹ́ tó pè tiẹ̀ kí ló ń tẹ ẹrù débẹ̀ sà. adúpẹ́ fọlọ́run ọ̀pọ̀ ọjọ́ ló ti lọ sílẹ̀ ti fà mú ṣùgbọ́n lẹ́nu adúpẹ́ fún mímí adúpẹ́ àlàáfíà adúpẹ́ oore tó ṣe fún wa lórí gbogbo lórí ẹ̀mí tiwa lórí ẹ̀mí àwọn ọmọ wa lórí ẹ̀mí àwọn aṣíwájú wa bàbá Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Sanwó-Olú àti kọmíṣánná ọmọrẹ́bù Túnjí Bello wọ́n ṣe dáadáa ẹ̀dá gbọ́n gbogbo tẹsíwọ́nì táwọn èèyàn sọ lẹ́nu ó dára kí ènìyàn nípa rárá ipa rere tá a nílé ìlú láti dúpẹ́ nínú àwẹ̀ àti fún àwọn tèmi gangan tara wọn jáde màmá àti ìyá tí ò sí mọ́lẹ̀ mi ń dúpẹ́ fún Ọlọ́run kó tí Ọlọ́run kó mú èpè burúkú kúrò lójú wọn bá a ṣe ń ṣe lọ́dọọdún. àwọn táwọn bí kọ́ pàápàá balayé arọ́balayé Akewugbagold àtàwọn èèyàn pàtàkì ní kílẹ̀ sọ fún wọn. àwọn tó wá bí Akewugbagold èèyàn mi gidi ni wọ́n ẹni tó fẹ́ràn Ọlọ́run lára mi wọ́n wá látòjìjì Ìbàdàn láti wá bá a ṣe lẹ́kṣọ̀ nígbà ṣífù náà wọ́n tabọ́tabọ́ gbogbo wa lọ́jọ́ wa kábíyèsí mẹ́ran kábíyèsí ìrèé agbóngbó àwọn èèyàn gidigidi agbẹ́sìgá of Ọ̀yọ́ state Mrs. Lawal gbogbo wọn náà wá láti wá yí Ọlọ́run sí
àtàwọn baálẹ̀ ara àwọn baálẹ̀ wa kalẹ̀ baálẹ̀ Olúṣọlá ara àwọn baálẹ̀ wa àwọn náà fẹ́ràn Ọlọ́run lára wa gbogbo wọn náà lájọ ń ṣe lé a máa rí bàtà báyìí. ìlú kan tẹ́ ẹ gbé kalẹ̀ ó ní ìrẹ́lẹ́ tó ń lànà àtètò ní àwọn ìgbésẹ̀ wo lẹ gbé tó fi bí báyìí. Ọlọ́run kò sí gbèsè rẹ̀ lẹ́yìn bá a ti fún gbogbo ẹ̀ bàtà Ọlọ́run ò kì í fọ́ àwọn tá a ti fún òkú fàyà Ọlọ́run la gbé fún Ọlọ́run ló bẹ̀ ṣe Ọlọ́run ló mẹ̀tọ́ ayé wa Ọlọ́run ló bá wa dùn tí má lágbára wa ni agbára mi kọ́ kò sí nǹkan tí mo jẹ́ ṣùgbọ́n a ti fún mi Ọlọ́run lọ Ọlọ́run bá wa ṣe. Orúkọ yín fún ọ̀gá òwe káàkiri orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Alhaji Ọládé Ọláìdé Mutiu aka Okadigbo. etí òjò wọn náà wọ́n ìwọ àtàwọn ọmọ ẹnìkan lẹ́jọ́ ń tọ́lá ẹ̀ ní ọmọ ọlọ́mọ mélòó lọ sọ́dẹ̀ èèyàn àmọ́ yí pé níjọ́ àgbà bá dé téèyàn bá sì ọmọ téèyàn bí nígbà míì ọlọ́mọ fún wa ní àjogún ọmọ á lọ wo bàbá ẹ̀ lọ síbítù gbogbo bọ́ǹfìtà tí wọ́n kọ́ fún bàbá yóò tó palẹ̀ ẹ̀ mọ́ òun tó ń bá tiẹ̀ lọ́nu àmọ́ ọmọ ọlọ́mọ tí bàbá tọ́ ni ó rò pé bàbá yọ ọmọ mi rí ọ̀sán mi ni òní ọ̀wà dúró ti bàbá yìí mo ti rí ẹnìkan rí tó ní kidney problem gbogbo ọmọ rẹ̀ kò sẹ́ni tó lẹ́dí láti fi kidney lẹ̀ ọlọ́dún mélòó ló kù tí ó lò láyé ọmọ tó tọ́jú dàgbà ńlọ́gbọ́ láti ìlú tó jìnnà tó wà ó dẹ̀ wá ó ní ká wá yọ kidney o. wọ́n ti gbé sórí bẹ́ẹ̀dì wọ́n fẹ́ sọpírẹ́sàn rẹ̀ kọ́lọ̀ wọn tó fi bàbá yẹn sí kòńgẹ́ ẹnìkan tó ní ẹ má ti ọ̀pẹ́rẹ́tì bàbá yìí ẹ jẹ́ ká mú fẹ́ lọ sí India hospital kan bẹ́ẹ̀ òun ti bá dókítà kan sọ̀rọ̀ bàbá yìí ò ní di kidney mi kì í ṣe kidney yẹn lọ́lọ́run fẹ́ kan yọ Ọlọ́run fẹ́ kí bàbá yẹn mọ̀ bẹ́yìn rẹ̀ ó sì rí. yẹ̀bùnẹ́rì jẹ́lá. lójú ẹsẹ̀ ni bàbá yìí ti pe lọ́ọ̀yà rẹ̀ òun lọ sí India ẹ̀mọ́ òun lè kú sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ pín property òun ọmọ tó fẹ́ fi kidney lẹ̀ yẹ kó dájú. wàgẹ́ irú yẹ̀bùnà lè kúrọ̀. ẹ já tọ́jú ọmọ ọlọ́mọ ẹ dákun. ṣàtẹ́ ní bẹ́ẹ̀ náà kúrọ̀ wàrìjàlè. ṣàtẹ́ ní bẹ́ẹ̀ náà kúrọ̀ wàrìjàlè. ẹ mọ̀ wípé ọ̀rẹ́ ní bá ní kówó jọ ẹbí ní bá ní túká kò yẹ. kára ó lé o ẹ̀rọ sà a máa pé ètò sà orúkọ yín sà lẹ́kùnrẹ́rẹ́ àti ìlú tẹ̀ tí wá. olóyè adébófin tí wọ́n ṣe baálẹ̀ kẹ́kẹ́ fáwọn òjò kúrò ẹ̀sìn. bàbá àwọn mùsùlùmí àsìkò Ramadan báyìí Ramadan lecture ìtọ́rẹ àánú gbogbo ẹ̀ lóríṣiríṣi ìyànjú wo lè ní fáwọn èèyàn pé lẹ́yìn àwẹ̀ ó yẹ kó continue ìyànjú rẹ ní. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulilayi. ìròyìn ẹ̀kú pọ̀ náà dájọ́ fún ṣe kì í ṣe ìmọ̀ sí láyé wọn. ìgbà àjọ àtàwọn máa gbà ní pé ipò Nàìjíríà dá kọ́ máa dá dúró kọ́ túbọ̀ máa ṣe torí pé ipa tí wọn àwọn Christian náà ti ń tẹ̀lé jẹ́wọ̀n gẹ́gẹ́ bí baálẹ̀ kò sí ẹ̀sìn táwọn ò lè sí olóṣà bá tó wà débẹ̀ bí Muslim bá tó wà débẹ̀ irú àná ní ìsìn mo sọ́dọ̀ ìtọ́wá ládùúgbò mi ọjọ́ ṣàìsìmọ́jú ṣé wọ́n Okadigbo kẹ̀lẹ́rẹ́ ọdọọdún àjọ máa ń ṣe dandan ìtọ́jú oṣooṣù ẹ̀mí wa. adúpẹ́ adúpẹ́. kárólé sà kókó lè mọ odidi olórí ìlú lẹ̀. káró bẹ jẹ ẹbẹ nìkan jókòó ẹwọdá nẹtọ irú ìyàwó ni Okadigbo kọ sí irú ìyàwó ni wọn. máa ń gbé Okadigbo èèyàn tó fẹ́ tọmọdé tó fẹ́ tàgbà lórí gbogbo àwọn aláìlẹ́kọ̀ọ́ tó wà ládùúgbò ó kásẹ̀lì mú ó fún wọn níṣẹ́ létí ọwọ́ tó bá di ilẹ̀ tí máa ń lò Okadigbo èyí ipa tó kó ládùúgbò kò lè sọ pé bóyá Hausa ní Igbo ní ẹ ṣe kí nìkan ní ẹ gbà ọ́ same lójú ẹ̀ adúpẹ́ lọ́wọ́ pẹ̀lú ògbọ́n náà pẹ̀lú ògbọ́n náà. káró lè sọ ẹjọ́ sà àwọn èèyàn sọ pé ìjọba ti wọnú ìṣèjọba àwọn lọ́balọ́ba àwọn ìjọba wa wọ́n ti nípa lórí àwọn ọba àbí àwọn bá ilẹ̀ níta rẹ̀. láyé àtijọ́ nínú ọba náà ti fàjọba jáde àdúrà tá a gbádùn ni pé kó padà sílẹ̀ torí lọ́wọ́ tá a wà yìí
àwọn olóyè ò tí ì yẹn ìjọba ló fi ọba jẹ ọba tí ọba jẹ pé ìjọba ló fi jẹ ìjọba ló bá máa pàṣẹ fún nǹkan tí ìjọba bá fẹ́ ìjọba nínú àwọn nǹkan tí ìjọba bá fẹ́ la gbọ́dọ̀ pè olùdarí àtijọ́ ọ̀dọ̀ ọba làwọn ìjọba ti wá gbà mọ́ lọ́wọ́ yìí àpótá ìjọba wa ní ká ṣe àmọ́ ṣe torí pé kò sọ́tọ̀. àwọn àríbáṣà ẹ ṣé o kábíyèsí o àríbáṣà. nínú àwẹ̀ mọ́ ẹ rántí wọn nínú oṣù tó bá kù ẹ má rántí àwọn mìskínù nínú àwẹ̀ nìkan mọ́ ẹ rántí wọn nínú àwọn oṣù tó bá kù. àṣìrò lílá ẹ̀fẹ̀ hàmàlàkùn láyòdè ọlọ́wọ́ ajírálẹ̀ mọ́sẹ̀lẹ̀ láyòdè ọlọ́wọ́ ajírálẹ̀ mọ́sẹ̀lẹ̀ àṣìrò lílá ẹ̀fẹ̀ hàmàlàkùn. àfààní ẹ ṣe dáadáa fọ́lọ́run nínú ipòkípò tẹ́ bá wà nínú iṣẹ́ yìí tẹ́ bá ń ṣe ẹbí ṣe rere nínú owó yìí tẹ́ bá ní ẹbí ṣe dáadáa nínú ọlá tọ́lọ́run bàbá dá yìí ẹbí ṣe rere fáwọn ẹ̀dá Ọlọ́run. àṣẹ̀nà lílá ìfi hàmàlàkùn láyọ̀dẹ̀ ọlọ́wọ́ ajírálẹ̀ mọ́sẹ̀lẹ̀ láyọ̀dẹ̀ ọlọ́wọ́ ajírálẹ̀ mọ́sẹ̀lẹ̀. ọlọ́wọ́n ọba àdéhùn ẹ̀ ní wípé láyọ̀díhùn ajírálẹ̀ mọ́sẹ̀lẹ̀ ọba tí ò ní rá dáadáa oore ẹ̀san tó yẹ kó ṣe fún gbogbo àwọn aṣerere ọba tí kì í ra láre lọ lọ́hùn. ẹ má jẹ́ àgbàgbéra tí Ramadan bá ti kọ́ alẹ́ kọ́ báyìí tá a ti wá jáde nínú ilé ẹ̀kọ́ náà sọ́ọ̀tì lónìí ó ní pé gbogbo nǹkan tí Ramadan wá kọ́ wa yìí ká má gbàgbé ẹ̀ gbogbo dáadáa tó wá kọ́ wa yìí ká má kó ń bẹ̀ mọ́. ìwọ ló fi aburú lẹ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ nú àwẹ̀ yìí ìwọ náà mọ gbogbo tó pé sínú kọ̀rọ̀ yàrá tó fi ń dára fọ́mọlàkejì ó débẹ̀ láti gba Ramadan ti bẹ̀rẹ̀ má padà síbẹ̀ mọ́. ó ti lérí pé o fẹ́ yọ òyàn nígbò o fẹ́ yọ ọ́ níṣẹ́ ó gbàjẹ́ mú lẹ́nu ẹ̀ Ramadan wá dé onímọ̀ fẹ́ ní sùúrù kí Ramadan tán ni bí Ramadan bá tẹ sọ̀rọ̀ sábúrú ni ó ti tijú Ọlọ́run Ramadan máa tijú rẹ náà gbogbo oṣù tó kù náà wàá fi èèyàn sẹ́yìn àwẹ̀ ibi mú yẹn fún ẹ sáré kí Ramadan lọ má ṣe bẹ́ẹ̀ ṣàánú ẹ̀. wala tusidu fil ardi ba'da islahiha. ká má bàa dìré kúrò níbi tá a lọ nítorí àkókò Ọlọ́run wa ń bá ọ̀rọ̀ àwẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ó ṣàlàyé gbogbo àwọn májẹ̀mú tí ń bẹ ń bẹ àmọ́ ibi tá a fẹ́ sọ̀kalẹ̀ sí nínú ọ̀rọ̀ àwẹ̀ Ọlọ́run wa sọ pé wà ìsásá alákà. wà ìsásá alákà ìbàdí àní fàìdè kọ̀rìbù ujibu dáwọ́tà dá ìsà dáni fàlíyẹsẹ̀ jìbù lé wàlé òmìnira bí lánàá ìṣòro. Ọlọ́run wa ń gbòdì ráre kò sì ní tètè kú torí àwọn tó wà lọ́wọ́ ò ní gbégbé máa bọ̀ wá torí ń wúlò fún wọn bí kò ní tètè kú àwa fi bẹ lọ́hùn kọ́lọ́ má jẹ́ tètè kú ó jẹ́ kẹ́ kú lẹ́nu ó jẹ́ ká do àyè ògbà. Alhaji wa Mutewolayi Ọláìdé Okadigbo bàbá wa ìmáàmù wọn kí bàbá wa àgbà Fadilatu Sheikh Muhammad Taofik tí o bá rí ẹni tó ṣe kòńgé oríire bàbá wa àgbà ló ń jẹ́ bẹ́ẹ̀. pé wọ́n kọ́kọ́ yan wàzírì nílùú Ọ̀yọ́ bàbá wa yìí ni àkọ́kọ́ ní gbogbo Ọ̀yọ́ sẹ́ẹ̀ pé wọ́n kọ́kọ́ yọ gbogbo Ọ̀yọ́ state Ọ̀yọ́ náà lọ́yọ́ state fásifù lọ́yọ́ ní state bẹ́ẹ̀ Ọ̀yọ́ state ní gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ lápẹ́. báwo ọjọ́ ìdíjú gbogbo eré mi dọ̀la ìbàlẹ̀ ọba tó láyé ọba tó lọ ìbàlẹ̀ ọba tó tún lẹ́lẹ̀ eré ìmọ̀ya lápá kábíkábí alágbádá ìlú bàbá mi aláwọ̀ tẹ́lẹ̀ o ìbàlẹ̀ ọ̀rẹ́ bàbá ọba tí ṣòjò tí ṣọjà ọba tí ṣẹ́ tí ṣo ọba tí kan ṣe kàn tó dàbí òtútù òun náà ẹlẹ́wùkọ àràbàrà tí gba lọ́ọ̀sán tí wọ́n ń pè lọ gíní. gbọ́ bí mo ṣe ń kéré màá rí ọba rẹ̀rẹ̀bẹ̀ tí bẹ̀rẹ̀ bí abẹ ọba tó sọ ẹ̀wà bí ẹ̀wà òkúta tó mọ̀ di ayé tó mọ̀ di ọ̀run ìtìbà ẹ̀fẹ̀ ti ṣọ́ ẹ́ ti ṣo òyìnbí ìgbẹ́ gbogbo bàbá mo bá bàbá ọba bàbá wa bàbá àgbà òlé tó ń bọ́ òde àgbáyé apani ajínigbé ọba ṣì ń bọ̀ àṣì orímọ̀lẹ́ ti pé kọ́bìrì kọ̀ọ̀kan àdìmáyé tó ń fọmọ aráyé àgbọ̀dé ní fọmọ adáyé ọba tí jẹ́ bá nu yí ìjọba yámúyámú oṣù tó ń bọ̀ rèé ń parẹ́ àjẹ́ tó ń
orúkọ rẹ̀ òpófò orúkọ tá a fẹ́ ń gbọ́ sí ìsìnkú àìwò orúkọ tó kù tó sì ń dì mọ́lẹ̀ kí á lọ ọ̀gọ́jọ́ bá ń kílè yí ọ̀sìn lọ́dún orúkọ rẹ̀ ó sì máa gbájá ẹ̀tún tó orúkọ rẹ̀ ó sì ń jìnà ọlọ́run yìí ọlọ́run ìwọ̀ ẹ lè fún ẹ̀rìgbà ẹ̀dásí ọba tí kò nínú mi àgbà ọtí tó ń lá ọkẹ ọba mi ọ̀dọ̀ àgbàgbà ọba tí dára létí dára oko òwòyà mi ọba fìjì ẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀hún àdàgbà mákù àwògò ṣògo ọlọ́gbọ̀n ṣàkóso dojú ní ọ̀sì òkìkìkìkì òkìkìkì òkè àkàkà ọ̀kọ́ òkìkìmọ́láyà ẹ̀yà màtọ́ bàbá wọ́n gbé pèlú dára káàárọ̀ ẹ̀sẹ̀ ìdènà ṣẹ́bọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ló ti kú ọ̀pọ̀ ènìyàn ló fi ẹ̀bùn àbí aṣọ ẹ̀dẹ̀nà kábíyèsí aláàbàṣe ti ṣe olúwa kábíyèsí àbítí ọpọlọ náà ọpọlọ ọba tí gbẹrù mú ní aṣọlá títí náà dẹ́rẹ́bọ̀ ń ṣògo alágbára ńlá ọba tó jọba lọ àdìtú ọba tó níwọ̀ lórí ìmọ̀ gbogbo lẹ́ẹ̀dùmarè títí igi oko ń tọ́ àforíbalẹ̀ fọlọ́ọ̀nù ọba gbogbo lẹ́ẹ̀dùmarè títí àwọn ẹ̀yẹ gbọ́ ọ̀ìwá ìdílókè adẹ́nu àìdọ̀ ni mo fi lọ́jọ́ àwọn àná àwọn ọba gbọ́ ọṣẹ àdé àforíbalẹ̀ níbẹ̀ gbèdé orúkọ náà wọ ọba náà rè àdéni àtúni ayọ̀ni aṣọ́ni àṣeni àfẹ́ni àbí amúni àgbàdo àti àwòrán. Ara àta ní ọ̀bọ̀ ṣe wàhálà owó fámìlì ni ó dúró pé ọmọ wa di àwa lájọ ní. Kò sí sẹ́ni ó yára gbé èèyàn sùkùn ju fámìlì lọ. Ọlọ́run sì lọ́ọ̀ gbọ́dọ̀ bá fámìlì jà. Ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ mọ̀ ṣe dáadáa fún wọn. Ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ mọ̀ dùn wọ́n nú. Ìdùnnú fámìlì ni ìdùnnú wọn náà. Allah. Fámìlì ló sì ya olórí dógbé kalẹ̀ yìí. Yẹ̀bùnà rí ìjà àlà. Wàgẹ́rù yẹ̀bùnà lè kúrò. شتان بين قرى ورجال شتان بين قرى ورجال. ọmọ ìyá mi tọ́tà bá ń dètè sí ẹ má stop ẹ pé kó má dètè. Allah. ọ̀tá máa ń léyàn débi oríire ni ẹni tí ọba ń lọ́ta ò lè ga o. Allah. ìrìn àjò kékeré lẹ́rọ̀pléènì máa ń fò fúnra ẹ̀. ìwọ wo rọ́kẹ̀tì tí ń lọ sínú òṣùpá kì í fò fúnra ẹ̀ wọ́n dáná sí lábẹ́ ni bọ́ǹbù ní gbé rọ́kẹ̀tì rìn bọ́ǹbù tí wọ́n jù sílùú kan tí bẹ́ẹ̀ ó parẹ́ ni wọ́n fi sẹ́ẹ̀tì abẹ́ bọ́ǹbù yẹn ni wọ́n sáná sí awádùn bùm tó bá tó báyìí ó ti rìn 20,000 kilometres láàrin seconds. yẹ̀wùnà rìjẹ́lá. wọ́n fẹ́ jẹ́ nǹkan láyé wàá fẹ́ kọ́ máa dáhùn ó fìtínà rẹ̀ ọ̀nlàlà lọ́wọ́ ni. wàgẹ́rù yẹ̀wùnà lè kúrò. bẹ́ẹ̀ni ẹni ọgbọ́kànlé tí ó bì tú rẹ̀. ṣàtàní bẹ́ẹ̀nà kúrò wà ẹni Ọ̀kadìgbò pàdé lẹ́nu ẹ lọ bí léèrè aṣọ Ọ̀kadìgbò ó funfun lẹ́nu fìlà dúró lórí ẹ̀ déédéé tẹ́ ẹ bá ní kọ́ wá sọ tójú ẹ̀ ti rí yóò kọ ìwé mẹ́wàá. ṣàtàní bẹ́ẹ̀nà kúrò wà rìjàní. sáwọn tó yẹ wọ́n fààyàn ká tí wọ́n fẹ́ jáàyàn bọ́ ní òròyìn àbáwọn tá a sóore fún tí a dínà mọ́ ni ẹni agbọ́kànlé pé lágbájá bí ọba tiẹ̀ sẹ́yìn àwọn okùn lágbájá òní ọ̀kọ̀ọ̀kọ̀ yọ sọ́ọ̀kì. bọ́ ọba fẹ́ jẹ́ nǹkan láyé má sọ pé fámìlì rẹ nìkan ni o. yẹ̀bùnà rìjẹ́lá wàgẹ́rù yẹ̀bùnà lè kúrò. ṣàtàní bẹ́ẹ̀nà kúrò wà rìjàní. ṣàtàní bẹ́ẹ̀nà kúrò wà rìjàní. ẹ̀yin èèyàn mi ní tabataba lọ́dọ̀ díjì Ọ̀kadìgbò. pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. ọwọ́ ọ̀tún ìyálọ́jà jẹ́nẹ́rà ẹ̀yin èèyàn mi ṣe fẹ́ gbódòdó ọ̀rọ̀ ẹ má ṣe rere faraálé faraàta. bàbá Tinubu ìgbà tí ń donate sílẹ̀ Haúsá àwọn èèyàn rò pé ó mú gan ni ìran Yorùbá tí ó gbowó tán nìsín tí ó tún ṣe nǹkan mi Haúsá ta tanyanyan fún bàbá ni kí ni ń jẹ bẹ́ẹ̀. orúkọ mi ni Akíntúndé Ìṣọ̀lá Ayẹni tí mo jẹ́ olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ Young Girl International. mo fẹ́ àsìkò sọ fún gbogbo ẹ̀yin èèyàn pé kẹ́ máa wo tẹlifíṣàn Alóore TV ní gbogbo gbà ọgbọ́n ẹ̀kọ́ ìmọ̀ iye gbogbo ẹ̀ ló kún bẹ̀
bá ti ń wò ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ṣòro síbẹ̀. nínú àwẹ̀ lásìkò àwẹ̀ yìí àrí lẹ́kṣọ̀ àrí tọrẹ àánú àrí gbogbo ẹ̀ lóríṣiríṣi èyí náà láti máa lẹ́kṣọ̀ wá sẹ́kọ̀ọ́ bàbá lẹ́yìn àwẹ̀ kí ni ìmọ̀ràn fún mùsùlùmí káwọn mùsùlùmí láti kọ̀ sínú ilé ìṣẹ́ dáadáa. ìmọ̀ràn mi fún gbogbo mùsùlùmí ni pé lẹ́yìn àwẹ̀ kí wọ́n má jẹ́ ká deviate lórí ọ̀nà dáadáa tá a bára wa nínú Ramadan. à ń kírun déédéé à ń ṣàánú àwọn èèyàn à níbẹ̀rù Ọlọ́run crime rate ó lò nínú Ramadan àwọn olè dínkù ajínigbé dínkù tí Ramadan bá lọ tán ká má jẹ́ kú nínú wa nǹkan tí Ramadan wa kọ́ wa náà ni tó bá ti wá di pé à ń ṣe díẹ̀ à ń pàtì bí ìgbà tá à ń lo òfin Ọlọ́run tàbí bí ìgbà téèyàn di ajá tó tún máa ń padà síbi ebi ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. àwọn olówó àwọn aláàánú ń kọ́ olówó ọlọ́rẹ àsìkò yìí. gbogbo àwọn olówó ọlọ́rẹ tó ń ṣàánú nínú Ramadan yìí bí Ramadan bá lọ tán kátà kankan máa pàtì wọn kọ́ntínú kò sígbà téèyàn yọ zaka tí ó gbà zaka tinú Ramadan náà ọ̀tọ̀ ni sadaka tó járíà zaka tí ó máa kọ́ntínú ìyẹn gan fẹ́ lórí ń gbà mí ju zaka lọ owó tá a kó sí báńkì ò nítumọ̀ èyí tá a fi sànú ló nítumọ̀ káwọn èèyàn raise àwọn èèyàn up ká breed àwọn èèyàn up ìyẹn lóore ju ká tó mọ́tò sílé ká kọ́lé rẹpẹtẹ lọ ilé tí a ní Ọlọ́run ló mẹni tí ó ní mọ́tò tá a kó jọ Ọlọ́run ló mẹni tí ó lò kẹ́yìn bẹ̀tẹ́ ni tá a bá fi breed up ẹni yẹn ò ní gbàgbé títí ayé tó bá tún lọ tán á tún máa gba ládàá ẹ lọ kí Ọlọ́run kó gbà lọ sí yẹ pé Ramadan lecture kókó sí nínú Quran ẹgbẹ́ bá wa ṣàlàyé fún àwọn ọmọ ọgbẹ́. ẹni tó bá ní Ramadan lecture sí nínú Quran ẹ béèrè lọ́wọ́ ẹ̀pẹ́ aeroplane tó ń wọ̀ lọ sí Saudi wà ní Quran fóònù tó ń lò sọ wà ní Quran tí ò bá ti lè rí sí wa kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Salamu alaikum. Alore TV Alore TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí lọ́gbọ́n ó kọ́ni lóye ẹ máa wò ó ọmọdé àgbàlagbà ẹ máa wò ó.